ẹnikẹ́ni tó bá ní orí ọ̀fẹ́ má fi orí ọ̀fẹ́ rẹ ní ẹlòmíràn la. Don't use your grace to disgrace another person. Òtọ́rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ní orí ọ̀fẹ́ láti débì kan. Bẹ́ẹ̀ni. Wọ́n ti wá fi orí ọ̀fẹ́ tí wọ́n ní wọ́n ti fi bayé àwọn míì jẹ́. Wọ́n fi dí àwọn míì lọ́wọ́. Wọ́n fi sọ àwọn míì doníyẹ̀yẹ́. Kí ló dé? Bẹ́ẹ̀ sì rí Adépéjú. Dókítà. Mo ti rọ́mọ ọba tó dẹrú. Bẹ́ẹ̀ni. Mo dírí tálákà tọ́lọ́run gbé ka orí ìtẹ́. Nínú ayé yìí náà. Wípé kó dọlọ́rọ̀ nínú ayé yìí. Bí ò bá dá yín lójú èmi I am a living example. Àpẹẹrẹ kan ní irú wa yìí Adépéjú. Èèyàn bá sọ pé irú wa yìí a máa sọ̀rọ̀ ayé ọmọ gbọ́ wa àwọn èèyàn ó pè rọ́ ni. Àwọn kan jọ́ kínní àná wọ́n ní grace wọ́n l'opportunity wọ́n lórí ọ̀fẹ́ láti wà nírú ipò tá a wà yìí à ń pè wọ́n gbà náà lọ́hùn wọ́n gbé kọ́ọ̀lù wa a chat wọn títí tí wọ́n ì dá wa lóhùn wọ́n tiẹ̀ rí wa bẹ́ẹ̀ nípa jẹ́ nǹkan kan wọ́n fojú ọmọ kékeré wò wá wọ́n ti gbàgbé wípé ẹni tó dókè àti ríbi tí ó dé ẹni tí ò tí ì bẹ̀rẹ̀ kò sẹ́ni tó mọ ibi tí ó ti bẹ̀rẹ̀ débi pa mọ ibi tí ó dé láyé tó o bá wà nípò kan má fi ipò rẹ má fi jẹ́ ẹlòmíì bọ́ kúrò nípò tó yẹ kó wà má tì torí wípé o wà nípò yìí lónìí o wá wò wípé wọ́n nìkan ṣá kó wá sọ̀rọ̀ ẹ̀dọ̀ Ọlọ́run n tá a bá ṣe àṣegbé kò sẹ́ni ó lè yẹ̀ wá lọ́wọ́ ẹ̀ wò ó ti gbàgbé wípé ọba kan ń bẹ tí sọba dẹrú ọba kan ń bẹ tí sọba da lárìn kiri ó gbàgbé Pọ́ọ̀lù ni Pọ́ọ̀lù òun ló antagonize Jésù njọ́ kínní àná ó tako Jésù òun kan náà yìí ló tún padà wá kéde ìrere Jésù ó gbàgbé Sọ́ọ̀lù njọ́ kínní àná ọba tó lágbára ni ó láwọn ẹrú tó pọ̀ ó láwọn ẹṣin kẹ̀kẹ́ ológun rẹ̀ ó lókìkí àmọ́ ó jẹ́ kó gbẹ̀yìn ní nítorí pọ́lọ́wọ́n ọba mi Èdùmàrè náà ló fẹ́ gbé Dáfídì tí ò ní nǹkan kan láàrin àwọn ọmọ bàbá ẹ̀ gan-an inú igbó lòun tún máa wà àní nígbà tí wòlíì Sámúẹ́lì dọ́dọ̀ rẹ̀ sẹ́ẹ̀ tó tọ́dọ̀ bàbá rẹ̀ ó ní ẹ kó àwọn ọmọ rẹ̀ wá ń bò kọ́kọ́ rí àkọ́kọ́ ó lé lé ìlólúwa yàn Olúwa nígbẹ́nu ẹ̀ sọ̀hún ojú ni wọ́n ń wò ọkàn rẹ̀ wọ̀kàn wọ́n tún mú kejì wá bàbá ní no wọ́n mú kẹta wá Ọlọ́run ló wò owó bẹ̀ wọ́n mú kẹrin dé bàbá ní ìṣekúṣe lélẹ́yìí ó mú karùn-ún dé Ọlọ́run ní ẹni kó wájú ni ó tún wá lọ mọ́mọ́ rẹ̀ kẹfà dé nàbàgọ́dù ní kíni tààrí ńgbà Samuel wá béèrè ó ní ṣé kò sọmọ rẹ̀ kan mọ́ ni ńgbà bàbá rẹ̀ ó bí tí ó sọ̀rọ̀ gan ó fojú tẹ́ńbẹ́lú rẹ̀ ó lọ́mọ kan báyìí àbígbẹ̀yìn òun ó ní ẹyọ kan náà lóko ó ní ìyẹn ń bẹ lóko ó lóun ní mọ́ daran alẹ́ ni tí ò jẹ́ nǹkan kan lónìí Adépéjú ó lè jẹ́ mẹ́wàá lọ́la Samuel wá ní gbogbo yín pátápátá ẹni wọ́n bá bí ìyá láyà ẹ̀dá ẹ jókòó ànítọ́mọ yóò fi dẹ́sẹ̀ kò sẹ́ni tí ó jókòó ẹni tí ń bẹ nù gbónú tá a mọ̀ pàtì ẹ̀ ṣe bẹ́ẹ̀ pé yóò padà dèèyàn ó padà wàá dèèyàn ó wá dọba lé wọn lórí má wàá gbàgbé bọ́lọ́wọ́n ọba múwọ́ tó ń bẹ lókè tó ń fipò rẹ ní àwọn èèyàn lára Ọlọ́run ó wàá lu ọmọ rẹ tó nífẹ̀ẹ́ sí jùlọ yóò máa wá fi takò ọ́ Sọ́ọ̀lù ó kórìíra Dávìdì Jónátánì ọmọ rẹ̀ ó nífẹ̀ẹ́ Dávìdì dójú ikú ǹjẹ́ kò wá tán báyìí Jónátánì ó bá Dávìdì ọba àdámájẹ̀mú wípé ẹ̀mí mi ò yọ yà rọ́pò ẹ̀mí rẹ̀ níṣẹ́ àníṣẹ́ tí bàbá rẹ̀ bá ti gbé ẹsẹ̀ kan yọ lọ sọ fún Dáfídì ẹ̀yin tẹ́ ẹ máa ń pa àwọn kan lékè tẹ́ ẹ máa ń pa àwọn kan lọ́dàlẹ̀ ẹ mọ̀ pé bọ́lọ́hún ṣe ṣe é ni Ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ àlọ́ lọ́wọ́n a máa ṣe é bẹ́ẹ̀ bọ́ bá sì ti ṣe é bẹ́ẹ̀ kò sí ohun tẹ́ ẹ ṣe sí i afẹnìkan so lófòófó yọ wà ní kí ó máa wá ṣòfófó fún wọ torí kí ìpalára má bàa dé bá wọ ọwọ́ rẹ ni òun bí ẹni tẹ́nu rẹ̀ ò bò bẹ́ẹ̀ sì rèé Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ alẹ́ ni tí ń bẹ lókè má fi ipò rẹ lẹni tí ń bẹ ń sàlẹ̀ lára nítorí ẹni tó ń bẹ ń sàlẹ̀ lónìí ó mọ̀gbà tí ó padà dé lára kò sẹ́ni tó mọ̀lá àbájọ tó òbí fi kọrin bàbá wa Ebenezer Obey ó ní onílárí kò sẹ́dá tó mọ̀lá bàbá Ebenezer Obey ló kọrin yún Adépéjú Adégbìtẹ́ àlùmọ́ra wọn kan sẹ́ wọ́n ń bẹ nípò àṣẹ àwọn èèyàn wá fẹ́ gbaṣẹ́ lọ́ndà wọn láfi kí wọ́n fẹ̀yìn lélẹ̀ ànímọ̀rẹ́ èèyàn kan sẹ́ wọ́n fẹ́ gbaṣẹ́ lọ́ndà rẹ̀ ó láfi kó mówó wá ànímọ̀rẹ́ èèyàn kan
torí pé ó láwọn subordinate àwọn ọmọ abẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ èyí òun wá fẹ́ ṣe nǹkan tó dáa àmọ́ yóò pa á lára ní tiẹ̀ ọ̀nà tó sì dáa lé ní òun fẹ́ gbà ó wá wò pé nìkan ni ẹja gbapò lọ́wọ́ ẹ̀ bàbá ti gbapò lọ́wọ́ ẹ̀ ṣebí yóò parí bàbá ti ṣọ́ọ̀tì ẹnu ẹ̀ alára àwọn kan jọ́ kínní àná wọ́n kówó òlu jẹ ẹ lọ bèrè ní Bàràpá wọ́n jẹ́ kó yé yín àwọn tí wọ́n kówó òlu jẹ ńjọ́ kínní àná kí náà fi ṣe kí náà fi dà kí ni wọ́n padà dà lónìí ara wọn ti ń padà sóko nu wọn n tí mo rí ni mo ń sọ fún yín ọjọ́ iwájú ṣe pàtàkì mo bẹ̀ ọ́ ọjọ́ ọ̀la bó bá wà nípò kan bẹ́ẹ̀ ni má rò pé o mọ̀ tán má rò pé o gbọ́n tán má sọ̀rọ̀ ẹ̀dọ̀ lọ́hùn Adépéjú dókítà ẹlòmíì bẹ́ẹ̀ bá wo WhatsApp ẹ̀ báyìí 500 messages kì í ṣe pé kọ̀rọ̀ ayé àti dá wọn o kọ̀ọ̀kan fẹ́ dá wọn lóhùn ni dá wọn ló ṣe tiẹ̀ ó ní wọ́n lò sí mi wọ́n kéré wọ́n wẹ́ mi gbọ́dọ̀ máa bárò àwọn eléyìí ta wọ́n bì lò ọpẹ́ pàtàkì lọ́wọ́ ìyá wa kan bẹ́ẹ̀ ni tó jẹ́ olórin ẹ̀mí Bùkọ́lá Akíndé Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù kọ́lọ́hún ọ̀dàkùn kó fi ayé kó máa fi kẹ́ màmá yìí lọ kọ́lọ́hún máa fìgbéyàwó wọn kẹ́ wọn lọ bẹ́ẹ̀ bá wo Bùkọ́lá Akíndé Ṣẹ̀nwẹ̀lẹ̀ Jésù nínú àwọn olórin ẹ̀mí tí ẹ̀ yàtọ̀ bẹ́ẹ̀ chaàtì màmá lóru bí n bá ti wà online online yóò dá yín lóhùn bẹ́ẹ̀ chaàtì ẹ̀ láàárọ̀ tó bá wà online yóò dá yín lóhùn bẹ́ẹ̀ sì rí kó kọ́rọ́ ẹni tí ń chaàtì òun ṣe bóun là ń sọ̀rọ̀ rẹ̀ ní àyín kó kúkú sí bí yìí ẹlẹ́dàá rẹ̀ ń bẹ ń bí ìyóò ń bẹ ẹlẹ́dàá wọn bá wà bí ni o torí mi ò mọ̀. ó lágbára pọ̀ Adépéjú dókítà èèyàn kan já wálẹ̀ lánàá yìí tó mú mi sọ̀rọ̀ yìí nù bẹ́ẹ̀ sì rí ká nípò bá ti ran ó lẹ́nìkan tó yẹ kó ràn lọ́wọ́ nígbà tó wà nípò òun ni director àná ni wọ́n sọ fún mi o ẹni tí wọ́n já wálẹ̀ gangan ni ó ń fi omijé sọ fún mi lánàá ńgbà tó wà nípò director arákùnrin tí ó yẹ kó gbà síṣẹ́ bẹ́ẹ̀ ni nígbà náà ẹni yẹn ló yẹ kó wà ní ipò máníjà àmọ́ torí wípé ó wò ó kéré sóun kò wá gbà wọ́n wá gbà nílé iṣẹ́ mi ilé-iṣẹ́ tí wọ́n ti wá gbà ó jẹ́ ilé-iṣẹ́ insurance company ilé-iṣẹ́ tiẹ̀ tó ń jẹ́ director wá lọ insure company wọn lọ́dọ̀ insurance company yẹn now ilé-iṣẹ́ tiẹ̀ wá ní problem wọ́n wá ní àyàfi tó ó bá ní any insurance manager tó lè sign tó lè buwọ́lù ní ó jẹ́ kí wọ́n lè jẹ́ kó wọ́n dúró ńgbà tí ó lọ síbi insurance ó dẹni àná èyí ń wá ní sáà arákùnrin ṣe é rántí ṣe é mojú yìí ó sì mọ̀ dáadáa bó jẹ́ pé àmọ́ torí wípé kò ní nǹkan kan gbà náà bẹ́ẹ̀ ni ó fojú tẹ́ńbẹ́lú ẹ̀ òun rèé lónìí báyìí o wọ́n ti lé e kó lẹ́nu iṣẹ́ ló bá tán àwa tí irú èmi tí wọ́n jẹ́ nǹkan kan tá mọ̀ mí n ò ní mọ́tò n ò nílé n ò ní kẹ̀kẹ́ irú àwa yìí náà lọ wá sábà pé ẹ dákun a ṣẹ̀ṣẹ̀ ń wá bá a pẹni tó ti fojú tẹ́ńbẹ́lú lọ́jọ́ àná èyí wá ní kó ṣẹ̀ṣẹ̀ máa bọ̀ wá. abẹ́rẹ́ ló tiẹ̀ jẹ́ èèyàn Ọlọ́run kálẹ́ lómi ni. Adépéjú dókítà bọ́ bá kàn ẹ́ mọ̀ bó ti ṣe. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni àlù ní pàpà ẹni tó bá tàbá kó tún bẹ̀ ṣe ni kó wọ́n fi ṣe bínú. ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú báyìí ní ìsìn wọ́n sì máa wò mí á wò mọ́jú. àbí àwọn ò tiẹ̀ rán yàn. n tẹ́ ẹ̀ mọ̀ ni wípé àgbàdo tí ń bẹ nùgò adàwò mọ́jú fájú yẹn mo kọjá ń tẹ́ ẹ lè gbé mo kọjá ẹni tẹ́ ẹ lè yàn lá. eléyìí tó ló wá fi rán wa á fi jíṣẹ́ bẹ́ẹ̀ ni bí n bá sì fi jíṣẹ́ tán ìwé máa kàn bẹ́ẹ̀ ni máa lọ pọ̀fọ̀ kó lọ kó pàdé séjìká lọ báwọn àfáà rẹ kí wọ́n má sùn lọ́sàn kí wọ́n má sùn lóru lọ báwọn wòlíì rẹ kí wọ́n máa di síìlì kí wọ́n dorí báìbù kodò kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ irú wa yìí bẹ́ẹ̀ ni àti dòkúta sí wọn lọ́wọ́ bẹ́yìn wọ́n bá forí sòkúta kò ní ṣe bẹ́ẹ̀ mọ́.